Ẹ̀dá ló ń gbàgbé. Olúwa kò gbàgbé ẹnì kankan. Bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí. Ẹ̀dá ló ń gbàgbé. Love and share, thank you. Olúwa kò gbàgbé ẹnì kankan wá. Bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí. Mo dúpẹ́ jíjẹ, dúpẹ́ mímu, dúpẹ́ níná, dúpẹ́ lílò. Èdùmàrè mo wá ṣọpẹ́. Mo dúpẹ́ jíjẹ, dúpẹ́ mímu, dúpẹ́ níná, dúpẹ́ lílò. Ọba òkè mo wá ṣọpẹ́. Ẹ̀dá ló ń gbàgbé. Olúwa kò gbàgbé ẹnì kankan. Bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí. Appreciation. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ ọpẹ́ mi. Appreciation. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ ọpẹ́ mi. Ẹni bá ń ràrò jinlẹ̀ ló lè mọ gbẹ́dá èmi yóò gbé ọ̀gá Olúwa. Love and like, share. Ẹni bá ń ràrò jinlẹ̀ ló lè mọ gbẹ́dá èmi yóò gbé ọ̀gá Olúwa. Love and like and share. Bring the work close to your doorstep. Only the TVR can stop your awareness. Kí ṣá máa dúpẹ́, kémi ṣá máa dúpẹ́ ló yẹ. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́. Ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá kò Àní kí ṣá máa dúpẹ́, kémi ṣá máa dúpẹ́ ló yẹ. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́. Àní kí ṣá máa dúpẹ́ o, tọ̀sán tòru. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́. Àní kí ṣá máa dúpẹ́ o, tọ̀sán tòru. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́. Yomo kò yẹ mí rárá. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́. Ọ̀rọ̀ yomo ìyẹn kì í ṣe tèmi. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́. Àní kò yẹ mí rárá. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́. Kí ṣá máa dúpẹ́, kémi ṣá máa dúpẹ́ ló yẹ. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kí ṣá máa dúpẹ́ ló tọ́.
akọrin ọ̀run o. Ẹ̀yin akọrin ọ̀run o. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ̀yin akọrin ọ̀run o. Ẹ̀yin akọrin ọ̀run o. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ ṣe ogun ọ̀run o. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Ogun ọ̀run o. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ wo Jésù bó ṣe ń dára. 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 Ẹ wo Jésù nílé ayé mi. Ẹ wo Jésù nílé ayé mi. Ẹ wá wo Jésù nílé ayé mi. Ẹ wá wo Jésù nílé ayé mi. Ẹ wo Jésù bó ṣe ń dára. Ẹ wo Jésù bó ṣe ń dára. Nínú ilé wa. Ẹ wo Jésù bó ṣe ń dára. Níbi iṣẹ́ mi. Ẹ wo Jésù bó ṣe ń dára. Níragbolé wa. Ẹ wo Jésù bó ṣe ń dára. Kódà nínú ilé wa. Ẹ wo Jésù bó ṣe ń Ẹ dára. ṣe ẹ̀yin akọrin ọ̀run o. Ẹ̀yin akọrin ọ̀run o. Akọrin ọ̀run o. Ẹ̀yin akọrin ọ̀run o. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ̀yin akọrin ọ̀run o. Ẹ̀yin akọrin ọ̀run o. Ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ sọ̀kalẹ̀ wá. Torí mo ti rí Jésù ní bàbá. Mo fi kẹ̀kẹ́ bọ́. Yes ma. Mo fi kẹ̀kẹ́ bọ́. Kí n gbọ́. Mo fi kẹ̀kẹ́ bọ́. Mo ti gba Jésù láyé mi o. Mo fi kẹ̀kẹ́ bọ́. Torí mo ti ní Jésù. Ẹ kálẹ̀ ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ yìí ní ìdájí lóru. Ẹ̀yin tẹ́ fi àsìkò lẹ̀ nínú location 9 tẹ́ ń tẹ̀lé ODTVR tẹ̀dẹ̀ ń gbọ́jẹ̀ ní information ẹ̀dẹ̀ mọ̀ pé ODTVR lè ever bá mú fake information wá, genuine information ló máa mú wá. Nǹkan tó ODTVR bá dẹ̀ rí kò ń sọ, nǹkan tó bá dẹ̀ sọ gbẹ́rẹ́ tó bá ti sí ẹgbà pé confam ni. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ olórí ètò bàbá wa sí ZY bàbá Ẹrinlẹ̀ Àmọ̀tẹ́kùn ọmọọba Adéjọkẹ́ àti Yèyé Ogele the best ọmọborí owó bàbá Mr. Emi. À ń kí gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun. Àwọn Nàìjíríà ń kí gbogbo yín pátápátá ẹ kú iṣẹ́ takuntakun fún gbígbà tẹ́ fẹ́ gbà alẹ́ kíkó tẹ́ fẹ́ kó ayọ̀ kúrò nínú ewu nínú location 9 tí Yorùbá nation ti fẹ́ dá wà láìpẹ́ láì jìnnà. Àdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Àtúndúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń bá wa tẹ̀lé ètò yìí tó ń fi ń pass àwọn information yìí lójoojúmọ́. Ọ̀rọ̀ mi ò pọ̀, àwọn one or two things mo kàn fẹ́ fi hàn wá. Ṣó yẹ ká ṣì wà pẹ̀lú àwọn pípù ilẹ̀ fẹ́ ni àbí kó ní ká kú lọ láyọ̀ tó ẹ̀. Question kejì ni wípé ta ló mọ bí wọ́n ṣe so wá pọ̀? Kí ni àǹfààní ta ti rí jẹ lára wa táwọn òkè ọ̀hún tán jẹ lára wa ń bí táwa náà ti rí lára wọn lọ́hùn? Àǹfààní wo ni? Èyí ni a fẹ́ gbé yẹ̀wò léni lórí ètò. Kí ni àǹfààní náà tí à ń jẹ láti gbà tí location 9 tó ti dé tí 1999 wọ́n rí amalgamation tó ti expire, 1994 40 amalgamation ó ti expire, still yet ká lọ fún referendum. Àwọn kan dúró wọn ní kò sí nǹkan tó jọ, láì mọ̀ pé Ọlọ́run ju gbogbo wọn lọ, láì mọ̀ pé Ọlọ́run ju gbogbo wọn lọ. Ṣérú àwọn èèyàn báyìí la máa bá gbé? Ẹ wo bọ́n ṣe wọ́ ọmọbìnrin bọ́ta nínú ilé tó ń gbé. Ẹ wo bọ́n ṣe wọ́ ọmọbìnrin bọ́ta nínú ilé tó ń gbé. Ẹ wo bọ́n ṣe ń sọ̀rọ̀.
jẹ́ Christian lálọ́ọ̀dù ní tó gbà ló ti síta ṣé irú ilé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ kọ́mẹ̀tì ẹ̀fọn ní ìdúró ṣé irú nǹkan báyìí ṣó lè ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ wo bí ọkùnrin ṣe ń lagi mọ́ obìnrin mi ò gbọ́ rí. This is the first time nothing took place. Ẹjẹ́ àwọn ṣé àárín báyìí. This is the first time my experience. Wọ́n máa ń sọ fún máa ń gbọ́ ìlú. Nígbà yẹn ń ṣe Hausa o. Ṣé rí báyìí ìdí nìyẹn la fi ń béèrè ìgbóná ti lè dánrú ilé wò lórílẹ̀‐èdè Yorùbá akádà kiri títì tó bọ̀ kiri títì ìgbóná ti lè dánrú ilé wò tọ́lá ẹgbẹ́ aláwa pààrọ̀ ẹ̀sìn tí ò le tẹ̀sọ́ di ẹ̀sìn líle. Ẹ wá gbọ́ nǹkan tí ìmáàmù yìí sọ. Sakkwato ya yi rubutu ga Facebook ya faɗi maganganun da ba su da daɗin faɗi game da annabin rahama kuma cikin Sakkwato ni ce maka yayi kure. Ẹni tó bá bú ànábì Sakkwato ake irin wannan shiga ta kansu. Mu kashewa muka yi. Ìyá lè rí òtún lè dáko àfa kan tó wà lórílẹ̀-èdè Yorùbá. Allah iya kan mu kashe. Tó lè wọ́n taru statement. Don haka ba Kano bace Kano yan kasuwa ne. To ma taru shi yasa kaga an ce ma manzon Allah dan luwadi an tsaya ana jayayya. Now babban yan manzon Allah kwarto an tsaya ana mu da kashewa muka yi. Study ba shi ń gbọ́ kó wà ní wallahi ko dabba manzon Allah ko ya kamar shi muka Nàìjíríà kò ń ṣe Hausa ọmọ Nigeria. Allah ya gafarta mu wani yaro naga wani bawan Allah jiya ga Facebook yace wai an ce mahaukaci ne yace to ai mu ma mahaukata ne. Ai iyaka hankalin mu kai a taba annabi ana taba annabi mun zama mahaukata. Àwọn kan tó ń ṣẹlẹ̀ ń sìn lórí ita ce magana ta gaskiya Allah shi muku albarka Sakkwatawan shehu. Ìdí ne ta fi ń pariwo lójoojúmọ́. Facebook da sauran social media da irin wanda an ka hito kwarkwata an ka ta gidan sarkin musulmi ya nuna Sakkwata suna nan bisa ga tarbiyyar da dan. Ìdí ne ta fi ń pariwo lójoojúmọ́ kí gbogbo wa dìde ká pa ọ̀pọ̀ ká sọ̀rọ̀ adẹ́yọkun ká gbàgbé pé bóyá position àbí kíní kan là ń lé. We should learn how ká kọ́ bá a ṣe lè jà fúnra wa ká gbára wa lóko ẹrú ká àgbọn tẹ̀wọ̀n pé ìlú kan ṣe bí ní Benin Republic wọ́n ní fọkànbalẹ̀ jù wá lọ Boko Haram ò lè lọ́bẹ̀ láyé. Ṣé Ghana náà ti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ láfíríkà ni Egypt gan-an wọn ò lè ṣe ń bẹ̀ tó jẹ́ ilẹ̀ Muslim wàá jẹ́lẹ̀ ilẹ̀ location 9 tó èmi ò gbọ́ rí bí a Saudi ni bí Egypt ni o Asia àti mọ̀lẹ́ ọ̀pọ̀ dẹ̀ ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó bá commit atrocity ni which is tó bá gbé drug and they will never treat you in this manner. All they got to do ni pé tó bá ti mú tọ̀hún kàn dẹ̀ tì mọ́lé kàn gbé lọ court kàn dájọ́ fún wọ́n lè dájọ́ 200 years fún. Law China tó bá fi lè kówó jẹnu government no excuse gbà pé ó ti kú. Ọmọ ọlọ́mọ wà ní school ó ń kàwé ẹ̀ jẹ́jẹ́ look at what happened to him. Ẹ wá wò bí àwọn ọmọ yẹn ṣé ó bí ọmọ yẹn ń sìn ṣé ó jọ olówó torí mo mọ̀ pé àwọn bíi wọ́n ń tata ni wọ́n ń tèlùbọ̀ tó máa fi bí irú ọmọ tá à ń sọ yìí ẹ̀dẹ̀ dẹ́mi ìyá oníyẹ dẹ́mi ẹ̀ lógbòdò ẹ́ bó la ń lọ báyìí àdẹ̀níkẹ́ dìde kẹ́ jẹ́ ká máa lọ kóníkàkú gbọ́nà lé ẹ̀ ètò ìbá tó àwakùn tó bá tó
a manage tí ó bá dẹ̀ tó wa a lọ yá ẹ̀yẹn gbàgbé ibi tá a ti fẹ́ lọ yá tí mo dẹ̀ pé Yorùbá nation lè ever yáwó láyé torí a ní gbogbo evidence resources tá a lè fi fight battle yẹn so tẹ́ bá wo transaction yẹn Lẹ́kì lélẹ̀ ilé ní báyìí Lẹ́kì lélẹ̀ ìyẹn lórílẹ̀-èdè Yorùbá Haúsá ló ná díje onídíje pa bọ̀bọ̀ Yorùbá tẹ̀ ń wó ńlẹ̀ tó ń lagi náà yẹn táwọn ọlọ́kadà ń lagi náà yẹn díje ni ní Lẹ́kì bíi ni o ní Lẹ́kì bíi tí o rẹ̀ sẹ́ni tó máa sọ kò rẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ìzá àwọ̀ àgbẹ̀ntì bíi ṣètìrì Haúsá ọlọ́kadà exactly nǹkan tó ń ṣe fọ́mọ yẹn ṣòkòtò ṣòkòtò náà náà ṣe ń bì nǹkan tó ń ṣe fún Dorcas ní ṣòkòtò òun náà ṣe fún DJ tó wà ń lẹ̀ ní Lẹ́kì. Haúsá nìyẹn ǹjẹ́ ó yẹ ká jọ wà pọ̀ bí? now ọjọ́ lílé ẹ̀wọ̀n kan tán bá ọjọ́ Alagba Joseph Èkó Lagos mega city ẹ̀wọ̀n tó ń bá wọn gbé lẹ́kọ̀ọ́ bàtán lọ bọ́ọ̀sì wọn bẹ̀ ẹ̀wọ̀n kan tán fojú wọn rí ìgbà ọ̀la fẹ́ ṣe ìdá ìgbà ọ̀la fẹ́ ṣe ilé ìdá. Hey, this one is going down. This one is going down. Zami, mama, God bless you, man. Ìgbà ọ̀la fẹ́ ṣe ilé ìdá èmi fẹ́ mọ̀ báyìí ọ̀la ọ̀túnla Haúsá ti ń wá sí Lẹ́kì wá pààyàn Lẹ́kì tó dẹ̀ ṣe pààyàn sìn tí ò sí kankan sìn definitely kankan on ní mission wọn àdẹ̀níkẹ́ máa ń sùn àníkóníkà kú dìde kí gbogbo á dìde ká pawọ́pọ̀ láti achieve aim wa after Deborah ẹlòmíì tún lè tán fẹ́ pa. Baba Tuali mass burial Zama God bless you Baba ọmọ wa kọ́ máa sùn kẹ́nìbọ̀dì máa sùn. Èyí ni àwọn ọ̀rọ̀ tí mo mú wá láti jẹ́ kẹ́ mọ̀ pé àwọn pípù yìí ti múra tán they are well prepared. They are well prepared. Where are we? What are we looking for? Where are we now? Ammunition here. Please let us rise up. Look at what these Fulanis are importing. These their goods is just been delivered to them now. Confirm AK-47 you. To show us that they are ready for war in this country. Wow. Confirm AK no go down here. I just opened my mouth and I cannot close it. AK-47, look at what AK-49. these Fulanis are doing. Look at the arms and ammunition they are loading now. Look at what? God. Let's wake up our slumber. I cannot believe it. We should be able to defend our territory. South, east, southwest. Please let us rise up. These people are prepared for war. Because they've already prepared for the war. Yeah? I cannot believe this. May God not let them unleash terror on us. What? I couldn't believe my eyes.
ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sún o ẹ má jẹ́ àsàsùpara o. àwọn tó wà vigilante. ẹ wo tú táwọn Fúlàní yìí ń pa. ṣẹ́tìrì. ẹ wo ọta àbọ̀ ẹ wo ìbọn bó ti tó. ṣẹ́tìrì. níbo ni wọ́n ti rí gbé wọlé. So those are the issues. wàhálà dé. Oh, those are the issues and treat that we are telling our people to wake up for their slumber. For them to wake up for their slumber. Yeah. This is what we are saying. Kí a jí gìrì kúrò lójú oorun. Listen to this. The only thing worse than an hypocrite is a liar that's also a hypocrite. Hypocritical us. As we approach the 2023 general election, I want to ask, why was it possible for the Sorosoke cronies to organize the NSAS protest so well, but can't galvanize themselves into a formidable political force to be reckoned with? Are the younger generations ready to take over power? Is it lack of focus, foresight, laziness, or hypocrisy? We mouth not too young to rule or run, but not ready to come together and support any credible young persons without large financial pockets or money to share. Is that not hypocrisy? We complain about how government and their political allies instructed soldiers to fire live ammunition at defenseless protesters during NSAS protests, but willingly gather and chant slogans in support of the same politicians for campaign. Youth volunteer for Tinubu, youth arise for Atiku, Buhari youth vanguard, or Shibanjo youth movement. Frankly, I don't have another word for you but hypocrisy. We complain about the cost of nomination form for APC and PDP. Yes. But small political movement or civil society where we form, small money where we gather to manage or share our problem, groups scatter, others go form their own. No unity of purpose. How are we different from our politicians? You tell me Peter Obi or Kingsley Moghalu or Feladuro Toye or Yaya Bello is a good candidate to govern Nigeria. But turn around to say, he no go win as he no get structure. Forgetting saying that you be the structure where they need. Stop being hypocritical. If you put your money. ọ̀rọ̀ pọ̀ o. ọ̀rọ̀ pọ̀. On August 20. ọ̀rọ̀ pọ̀ o. A lot we have to say. We have to say. ṣé ń gbúrò location náà ni gbogbo eléyìí ti ń dùn ṣé ń gbúrò ṣé rí bí ìyẹn fẹ́ tọ́ ọmọ tó máa dàgbà sí. àwọn kan wọ́n ti face violence already from day one. Is that we are going to live? ṣé rúgbìn ayé báyìí la fẹ́ gbé? Erùgbé ayé báyìí la fẹ́ gbé. Alálẹ̀ Yorùbá gbé wa o. Oòduà kọ́ wa mọ̀ ṣe o. Oduduwa akọ́ wa mọ̀ ṣe o. Ẹ̀wọ̀n tó jẹ gọ́ọ̀mù. Molishimika is from there. Nobel laureate, Professor Obasanjo is from there. MKO is from there. And a host of others. So we have a very educated electorate. And maybe that's the reason why some of the electorates are very critical about your education background. There's been a lot of issues about your certificate. Yes. Are you worried about that? Well, àwọn tó ń rúlu